lẹ́ẹ̀kan sí èmi náà ni Koiki tí mò ń polongo Yorùbá Nation ní gbogbo ibi tá a bá wà. Ìwọ náà máa wo ìtàn sọ fún wa pé sorry University of West London torí wọn, right, the Career University, and many of our ọmọ Yorùbá àti wá kàwé ní United Kingdom nígbà tó jẹ́ pé a lè replicate gbogbo tí a fi wá kà níbí báyìí ká replicate ní ibi tá à ń pè ní ilẹ̀ Yorùbá kí ìwọ náà lè jàǹfààní pé o ní láti wá máa fi foreign exchange láti wá kàwé labroad. Tó bá jẹ́ pé gbogbo university wa ó wà up to date gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wa, a ní láti wá ṣe masters nílùú yìí tá máa wá jókòó tá a padà lọlé mọ́, àbí ká wá ṣe degree, àbí àwa tá kọ̀ jápa tá wá ṣiṣẹ́ ní healthcare sector nítorí pé kí ni the demand for working in the healthcare sector òun gangan ni wọ́n need nílùú yìí. That's the reason why tó yẹ pé tó bá ní ká wá ṣiṣẹ́ nílùú yìí wọ́n restricted to certain area yàtọ̀ sí ìwọ tó bá kọ̀ ní the right to live in the country. Time now has come for us to exit so that we can have our own independent Yoruba country. Yoruba Nation not going back. Yoruba Nation now.